ikú tí èjì adágbére fẹ́nìkejì ẹni. Bàbá yìí ti kú, bàbá tó ṣe rẹ́kọ̀dì. Kábíyèsí Ọlọ́run. Ọjọ́ tá a sùn tá a ní jí. Ìgbésí ayé mi mo rò lọ́kànrin. Bó ní ṣe dáa tó Ọlọ́njọ́ la ó dáa jù bẹ́ẹ̀ lọ fún mi. Wọ́n bá pè kan nú àwọn tí máa wá sórí ètò lọ́dọ̀ mi, ìyẹn mo rí dájú pé ó gùdù nípa ìwòsàn ìbílẹ̀. Àìmọye àwọn èèyàn ló ti tọ́jú àwọn aráàlú èbó tí wọ́n máa fóònù mi pé àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àbí èèyàn bá lọ kọ́ńtàtì èèyàn tí èèyàn tó wá ẹni tó gbé èèyàn wá sórí ètò tá a bá fi fún lẹ́bùn. Bí òǹtọ̀hún bá ṣà ń tan ẹni tó gbé wá sórí ètò jẹ, kò ní wọn tanra rẹ̀ náà jẹ. Tó tún wá tẹ owó sí ẹni orí prógráàmù tí ẹ gbé wá tó pé ẹ gbà mo fún yín. Lọ́jọ́ kẹ́mi ó rò pé máa yìí ó strong. À ń kọkùnrin náà ní Fẹ́lẹ́, Ayéfẹ́lẹ́ bàbá Senegal. Ó wà ní ìlú Ìsẹ́yìn Orò, ọmọ ẹbẹdí Mọ́kọ́, ogun ọ̀jàjàjà kọjá yẹn o. Wọ́n ní kinní kan bí kókó ọba bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àìjòrí ìmọ̀dò, bàbá sì tún jorí ìmọ̀dò ìmọ̀ràn ara ẹni là á mọ̀ o. Ẹ mọ̀ wọn ara yín ò ní South Africa, wọn ò fẹ́ràn wa o, wọn ò fẹ́ràn yín o, wọn ò fẹ́ràn Nàìjíríà o, wọn ò fẹ́ràn èèyàn dúdú ń bẹ o. Ìlú burúkú nílùú tẹ́ wà o, Ọlọ́run ó jẹ́ kéré ọjà délé o. Nígbà tí ojú ń pọ́gún àwòdì wa ní Nàìjíríà bára, a fún wọn lówó láyé Ọbásanjọ́, a fún wọn lówó tí wọ́n fi gbòmìnira, a wà lára ẹni tó jàjà òmìnira fún wọn. Síbẹ̀síbẹ̀ ibi ni wọ́n fi sú wa o. Bọ́dì, hello. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, mo wà lórí ètò, ta ló ń sọ̀rọ̀ yìí? Hello, ẹ káalẹ́ o. Àwa ń bí o. Ẹ ṣeun. Láti Amẹ́ríkà, ẹ ṣeun. Kí ló kọ yín? Túndé Odùmọ̀sù. Ẹ̀yin náà ẹ̀ ń gbé ètò wa ń bẹ̀. Lágbára lọ gbogbo mi láti ń gbọ́ yín. Olúwa ṣeun, ẹ pẹ̀lẹ́. Yes sir. Bóòlù ògògó, ẹni ẹ mọ ògògó dáadáa. Mo mọ ògòdó dáadáa láti gbàdá àti wà kékeré láti wo fíìmù wọn. Ọkùnrin mẹ́ta ni. Kábíyèsí. Ọkùnrin mẹ́ta ni. Ọkùnrin mẹ́ta ni. Bẹ́ẹ̀ni. Kábíyèsí. Máa gbọ́rọ̀ wọn pé kò sí ọmọkùnrin náà tó lè dúró dé. Nínú fíìmù ẹ̀. Nínú lójú ayé ẹ̀kọ́ wà pa níbi tó dá lójú dé. Ẹlẹ́sẹ̀ ni a máa jẹ̀sẹ̀. Ọkọ ẹ̀sẹ̀. Wọ́n pé mẹ́ta á nà wọ́n. Bẹ́ẹ̀ni, kọ̀nfàmù ni. Orúkọ fíìmù mẹ́ta tẹ́ bèrè ní fẹ́ dárúkọ bàbá. Ọya, ìyẹn aráàlú èbó náà fẹ́ dá sí. Tẹ́ ẹ bá gbà dọ́là ní gbà lọ́wọ́ yín, dọ́là ní fi fáìnì yín. Ọya.
èmi máa gba dọ́là mi máa gbà. ọ̀ya ẹ̀sùn ńlẹ̀. Èkíní ọmọ ghetto. Ó dé ní. Èkejì bankalat. Bankalat ó di méjì. Ta ló ṣe àwọn àti ta lọ́jọ́ wà nú bankalat? Ó pẹ́ díẹ̀ tí mo wo fíìmù yẹn bọ̀ èmi kò mọ̀ pé ó wà. Ọ̀ya ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. Tenant of the house. Tenant of the house. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tí fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta nu. Mo ti gba mẹ́tẹ̀ẹ̀ta ni kì í ṣe pé mo fẹ́ gbà mo ti gbà ni. Ẹ fi $100 ránṣẹ́ sí mi o. $100 nígbà lọ́wọ́ yín fún mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ gbà pé ẹ gba mẹ́tẹ̀ẹ̀ta. Tẹ́ ẹ báyìí sí ni $1,000 ní ìbágbà. Gbogbo yẹn kékeré ni kò tó ṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. Ẹ kú ẹ̀yìn ẹ kú àdótì. Ẹ lẹ́sẹ̀. Ẹ̀pẹ̀lẹ́. Agbọ́ ribiribi tẹ́ ẹ ṣe náà Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín ọjọ́ jìnnà síra wọn. God bless you sir. Àmín o. Yes sir. Ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora +23480 3331970. Ẹni tó wà ní diaspora nìkan ni o akára Nàìjíríà mọ́ lo nọ́mbà yẹn +234 lórí WhatsApp +23480 3331970. Nàìjíríà 09056969961 09056999961 090. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Alhaji ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ibi tí ó jà sí nù. Tọ́lọ́jọ́ ni o. Ó lágbára gan o, kọ́lọ́ má di ó lá. Ẹ ṣeun. Hello somebody, ta ló wà ń bẹ̀? Hello, a kú ètò láti Ìṣẹ́yìn ni o. Láti Ìṣẹ́yìn, àní àwọn tó ń pè sórí nọ́mbà yìí, àwọn ará diaspora la ní kí wọ́n pè sórí ẹ̀. Ẹ sáré sọ̀rọ̀ kánmọ́kánmọ́, nígbà èèyàn Nàìjíríà láàyè lórí ẹ̀. Ẹ pẹ̀lẹ́ o. Àná a fẹ́ kí yín ni. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé, àdúpẹ́ o. Hello. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Hello, ẹ káalẹ́ o. David Fèyíjìmí. Láti ìlú wo? David Fèyíjìmí Afẹ́rẹ́. Láti ìlú wo? Hello, ẹ káalẹ́. Afẹ́rẹ́, Amẹ́ríkà láfẹ́rẹ́ wà. Bẹ́ẹ̀ni sà. Gbogbo Amẹ́ríkà, gbogbo US ńkọ́? Atlanta, Georgia. Mo mọ̀ yín dáadáa. Ojú èsà ìmọ̀ olóko. Bẹ́ẹ̀ni, ẹ kú ètò náà. Ẹ kú lédè ti Ògògó yìí o. Ó lágbára. Ẹ̀yin aráàlú òyìnbó, ẹ̀yin lẹ mísì ẹ̀ jù. Ẹ̀yin aráàlú òyìnbó lẹ máa mí. Ó jẹ́ o. Téèyàn bá súnmọ́ àwọn ọmọ Sàùtì dáadáa, wọ́n ń ṣe wèrè o. Àwọn ọmọ ìlú wa, àwọn ni ká bá sọ̀rọ̀. Bàbá, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Mo wá sílé yín, mo wá kí yín. Mo wá mu sìgá. Ẹ dẹ̀ mọ̀ kí mo mu sìgá. Kí n máa fún àwọn yín ní sìgá mu, báwo lẹ ṣe máa feel? Ẹ bá mi fa wàhálà àbí? Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí òun nìyẹn. Èmi ti wà ń bí ti pẹ́ tí mò ń ṣiṣẹ́ àwọn ọmọ Sàùtì mo prefer kí n bá wọn ṣe tàwọn ọmọ ìlú wa lọ. Ọmọ Sàùtì ò ń bínú yan o. Ẹ kúkú rí nọ́mbà tí mo fi ń pè ní nọ́mbà àwọn ṣọ́ọ̀bù tí wọ́n wá ń wọ̀ tí wọ́n ń ba gbogbo ṣọ́ọ̀bù jẹ́ tà ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n close ṣọ́ọ̀bù down. téèyàn bá wà provoked dé level kan èèyàn ò ní mọ ọ ní ọ̀rọ̀ akọọlẹ̀ akọbalẹ̀ akọdédé mo jókòó. èèyàn ti fẹ́ di provoke ti wèrè ẹni tó fowó rẹ̀ dá ṣọ́ọ̀bù lẹ̀ tó fowó rẹ̀ rajà sí ṣọ́ọ̀bù. ṣe rí lóòótọ́ ọ̀rọ̀ yẹn kan àwọn tí wọn mọwọ́ mẹsẹ̀. nígbà wọn wá ní kí gbogbo àwọn àlejò ó kúrò nílùú wọn ní ìsìn ṣé wọ́n sì ti rí ìlú ọ̀hún ṣe. àṣìwà ń bí bàbá. bó wàá níbẹ̀ àti ti tẹ́lẹ̀ bó ṣe rí àti ti tẹ́lẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí àwọn tọ́jú ọmọ ìlú wa tí wọ́n máa ṣe yàmàyàmà kò ní sí gbogbo nǹkan yìí níbẹ̀. àbúrò wa wà ń bí o ẹ má yẹ kẹ́ni bọ́dí máa parọ́ fáwọn tó wà nílé
kìí ṣe gbogbo other country ni wọ́n ń lé bẹ́ẹ̀. ṣẹ́rí kìí ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tẹ́mi máa wá sí ìlú yìí èmi ò ní yóò bù mọ́ nígbà tẹ́mi wá South Africa ṣùgbọ́n lè ní Ọlọ́run ṣeun àdúpẹ́ lọ́wọ́ a kó ọ̀rọ̀ èèyàn tó lọ. ẹ ṣeun. àwọn tá a fẹ́ kó pè sórí nọ́mbà yìí àwọn tí ó jẹ́ àwọn ará diaspora ni ará diaspora. Hello. wọ́n sì Massachusetts US ni mo ti ń gbé ẹjọ́ ó dẹ̀ wù mí kí n sọ̀rọ̀. Ọ̀yà. Ọlọ́run kó bá wọn kẹ́ Alhaji Ògògó. Orúkọ mi ni Alhaji Jamal Mustapha. wọ́n ti tó jẹ́ kí n máa gbé òun ni pé gbogbo àwọn tá a wà láyé ká lọ kọ́ ẹ̀kọ́ nínú ìgbésí ayé Alhaji Ògògó. Eré ni wọ́n ń ṣe bọ̀ àwa kéwú lára eré tí wọ́n ṣe. Ẹ kéwú lára eré ẹ̀. kò sí ìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní máa yin Ọlọ́run. Mo ti sọ̀rọ̀ wọn ní fún àwọn jàmáà ní mọ́ṣáláṣí lẹ́yìn pé ẹni tó kú yìí o ẹ̀kọ́ tèmi kọ́ lára wọn ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ sì máa rí àmì ẹ tó jura rẹ̀ lẹ́fọ́ náà. Ọlọ́run ọba jọ ààyè tí Alhaji Ògògó máa wà lálẹ́ tí wọ́n kọ́kọ́ lé ọ̀la tí wọ́n bá tẹ̀ wọn Ọlọ́run bá mi má jẹ́ kí àwọn màláíkà tí máa ń wọlé wá báyẹn nù sàárè kí wọ́n lè rí dáhùn. Àmín. kí wọ́n ṣiṣẹ́ rí lẹ̀ tèmi fi lè sọ jáde. Adúpẹ́. Ọlọ́run kó bá mi kẹ́ wọn. Ẹ ṣeun. Nǹkan sórí bẹ́ẹ̀ mi ti bẹ́ tẹ́lẹ̀. Ẹ ṣeun gẹ́ni sàlọ́ adé. Ojú òpó ìkún bá mú àwọn ará diaspora ló sì pọ̀ jù ń bẹ̀. Ẹ káalẹ́ o. Ìlú bolẹ̀ ti ń pè yìí. Ìlú bolẹ̀ ti ń pè yìí o. Àti London mo ti ń pè sá. Gbogbo London ńkọ́. London wọn àbẹ̀ o. Ẹ káalẹ́ o. Bẹ̀rẹ̀ sá a kú ọ̀rọ̀ ti Alhaji Taiwo Hassan gbogbo. Ẹ ṣeun. Ọlọ́run àjọ̀dún jìnnà síra wọn. Àmínà. Èmi náà yẹ kú dáadáa tẹ́ ń ṣe gbogbo ẹlẹ́fíbọ̀dì ń gbọ́ lẹ́fíbọ̀dì rí o. Ọlọ́run ní jẹ́ pàṣẹ mi ti yín náà. Àmín. Ẹ ṣe pọ̀. Ẹbí náà fi sílẹ̀ Ọlọ́run á dùn wọn mọ́. Àmín. Ó jẹ́ ọbàyàn ní ọkàn jẹ́ kí ẹ bọ̀. Ó lágbára díẹ̀. Ẹ ṣe pọ̀. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánìjà. Ọ̀rọ̀ Ògògó yìí tá a bá ní àfojúsùnùkùn wò. Ìjọ tọ́lọ̀ ń bá kádàrá pé èèyàn ó kú lé èèyàn ó kú o. Ẹ jẹ́ kí n mọ̀rọ̀ kan ṣàkàwé kí gbogbo rẹ̀ ó lè yàn. Ọjọ́ kan là á jóyin tóyin máa dùn ún mọ́ni lẹ́nu. Ọjọ́ kan là á jàdò tádò máa dùn mọ̀ràn ìlétè. Ọjọ́ kan ń bọ̀ o tí fápẹ̀ràn tọ́pẹ̀lẹ̀ ọgbẹ̀ràn ìyàwó ni ó lọ ta kò sì ní jẹ́ ń bẹ̀. Ẹ já bá ẹni tó wà ní diaspora yìí sọ̀rọ̀ náà. Hello somebody. Ẹ káalẹ́ sá o. Ẹ káalẹ́ o. Ìlú wo lẹ ti ń pè yìí? Mò ń pè láti Tripoli nílùú Libya. Gbogbo Libya ń kọ́ o. Àwọn alálàáfíà ń bíbá yìí sí. Wọ́n ní kí ló dé ó ní màmá òun ní kò mọ̀dé. Ṣé ẹ mọ̀? Òun ti rí màmá òun ti pẹ́. Ó sì ó wà títí. Ọ̀pẹ́ ó wo fíìmù díẹ̀ ló bá gbé sí orí tẹlifíṣàn. Lórí tẹlifíṣàn àgbáyé ló ti gbọ́ pé bàálù já. Ó wá mú báàgì pọ́ọ̀sì ẹ̀ máa wò ó. Ló wá mú pọ́ọ̀sì ẹ̀ ló wá mú tíkẹ́ẹ̀tì jáde ńbẹ̀. Ó wá wo nọ́mbà bàálù tí wọ́n lọ já ó ṣe déédéé tíkẹ́ẹ̀tì tí ó rà. Tíkẹ́ẹ̀tì tó rà ó jẹ́ bàálù tó yẹ kó wọ̀ ènìyàn lọ já tí ó yẹ kí ó dúpẹ́ lé lórí. Bó ṣe wo ó kọ tó wà nù manifest àbí kí ni wọ́n ń pè é.
ó kọ rẹ̀ gan wà nù manifest. Tó ṣe ọlọ́run ó ṣe ó tó pariwo ọlọ́run ó ṣe ó. Àbúrò rẹ̀ tí wọ́n jọ wà nínú rúùmù ẹni ń ṣàlàyé báwọn ìyá wà nínú rúùmù kejì. Ọlọ́run ó ṣe ó ọlọ́run ó ṣe ó. Ni àbúrò rẹ̀ bá sáré kàbàkàbàkàbàkàbà. Màmá àdúrà yín gbà o, ìyá aládùúà nìyín o. Àdúrà yín gbà màmá o, aládùúà ńlá nìyín o. Bó o lẹ́sẹ̀ mọ̀ pé bàálù máa já. Nìyá bá mú aṣọ ọjọ́ rẹ̀ ní bá ń ta aṣọ ọjọ́ gẹ́gẹ́ ó fẹ́ mọ̀ jó lọ sọ́dọ̀ ọmọ ẹ̀. Ẹ wo ọba mi tí jọ́lọ̀ ń ṣàtíà. Nígbà tí ó gbèsè rẹ̀ dé, wọ́n dénú yàrá ó dojú bolẹ̀ lórí bẹ́ẹ̀dì. Ẹni tí ń pọ́ lọ́hùn ń dúpẹ́ o, Ọlọ́run ṣeun kí wọ́n lọ jí màmá. Wọ́n sì bá òkú ẹ̀ lórí bẹ́ẹ̀dì. Kò sínú bàálù tó já o. Ẹ wo ọba mi tí jọ́lọ̀ ń ṣàtíà. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run tó ní ilẹ̀ tọ́lọ́run. Ẹ jẹ́ asáré gbọ́kéde àti ìpolówó ọjà. Ètò talẹ́ ìhògògó fẹ́ gbà tán pátápátá. Kákúlọ́mù èké kọ́ yẹni. Ọ̀sán ju àdàgbà ìládìẹ ìrànà. Orí ẹlòmíì ò pé o. Àwọn ẹlòmíì làákàyè wọn jọba o. Orí ẹlòmíì ti dàrú o. Ẹlòmíì ọ̀mọ̀rọ̀ dá sí o. Àwọn míì sì ní làákàyè. Adéọlá Balógun ó ní nínú fíìmù tó gògó ṣe Olókìkí Òru, Ikú Ọlọ́kadà, Àgbélébú, Àfẹ́sọ́nà, Ọmọ Ghetto àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn ọ̀sẹ̀sẹ̀ máa kú ṣùgbọ́n kàn máa káàyàn lára tí a bá rí àwọn òṣèré ilẹ̀ wa tàbí àwọn gbajúmọ̀ tàbí olókìkí kan tó ṣàdédé kú ikú rẹ̀ ó káàyàn la. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi tá a bọ́rọ̀ dé yìí tó bá ṣe pé wọ́n ní ògògó nídìí kídìnì ni a rí èèyàn tó lè sọ pé wọ́n wá yọ̀kan nù tòun pàápàá jùlọ àwọn obìnrin tí ògògó bá nídìí kídìnì. A rí ẹni tí ó sọ wípé kí wọ́n wá yọ ìkan lára tòun níbi táyé nífẹ̀ẹ́ dé. Ó star lójú ayé, ó star títí tó fi dóde ọ̀run. Hospital tó wà. Ẹni tí ara àwa dúdú ara wa kò dodo ọ̀rọ̀ nítorí wípé àìfẹ́ gbọ́ pé ẹni yìí yóò kú o. Bóyá ni àwọn dókítà àwọn òfin ní sọ tó bá ṣèlú òyìnbó ni wọ́n là á mọ́lẹ̀ o. Wọ́n máa mọyé èèyàn tó kú nìbàdàn yìí tó jẹ́ pé kó tó kú ó kó oṣù 6 tí ó kú ló ti mọ̀ pé òun ó kú tí wọ́n ti sọ fún un lọ hospital. Pàápàá jùlọ ẹni tí bá ń ná hospital ìlú òyìnbó. Àwọn àìsàn kan wà wọ́n sọ fún yàn pé kò sọ́gbọ́n o, kò sọ́gbọ́n kan kò sóògùn kan o. Gbogbo ẹ̀ ọ̀dọ̀wọ́ mírèkù náà pàápàá ìtọ́lọ̀ ń lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ jù. Agbá Ọlọ́run ká láti pé kí kálukú jí láàárọ̀ ká bá kọ́kọ́rọ́ bàálù kọ̀ọ̀kan nígbèrè wa kí wọ́n sì. Agbára Ọlọ́run ká láti ṣèwòsàn fún gbogbo àìsàn tí máa dàyàn láàmú. Ṣùgbọ́n bí ó bá sí àìsàn kò ní sí kú. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn lọ́lọ́run fi gèsẹ́ẹ̀tì táìmù tí kálukú ọ̀dà gbére nígbà tí a parí iṣẹ́ tí wọ́n sì pa fáìlì wa dé. Ọlọ́run ò
Yáyì ti sọ̀rọ̀. Ó ní Ògògó's death monumental loss to creativity, entertainment industry. Yáyì ló sọ bẹ́ẹ̀. Senator Solomon Adéọlá Yáyì ó fìbànújẹ́ hàn nígbà tí wọ́n ń kéde ikú Ògògó. Àwọn míì ẹ máa wò wọ́n o, ẹ máa wò wọ́n o. Nígbà tí ọba ìtọ́la sọ́túnla ní ìsìn, ẹ máa rí oríṣiríṣi ìríran tí ó máa jáde lórí fóònù. Àwọn àgbààgbà òṣèré onítíátà kí wọ́n ṣọ́ra fún kú. Sọ̀rọ̀sọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí wọ́n ṣọ́ra fún kú. Kíní kan gbajúmọ̀ 10 ní Nàìjíríà. Àwọn kéde ti lọ́balọ́ba. Gbogbo tí wọn ò rí láti bíi 2 weeks ago. Bẹ́ẹ̀ yẹn bá ti kú báyìí, àsìkò ilẹ̀kùn físàn wọn ti sínú. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ físàn tara tí èsè tẹ̀lé. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ máa ṣàlàyé fún yín wípé ikú àlùmọ́ǹtù. Tó bá ṣe wípé ikú owó ni èjì èèyàn kú ni, tí ikú bá ṣe é rà, bí táìmù bá ṣe é báyìí, Abíọ́lá ọ̀bá ràgbà fún ìyàwó ẹ̀. Dókítà 21 ní ń bẹ lórí ìyàwó Abíọ́lá níjọ́ tí ó jáde láyé. Bí wọ́n ṣe lágbára tó tí gbogbo irinṣẹ́ ìgbàlódé wà ń bẹ̀. Hospital tó dáa jù ní Nàìjíríà yìí. Ọ̀gá mi tí jọ́lọ̀ ń ṣàtíà, ó ń wo gbogbo wọn sì ń rẹ́rìn. Nígbà tí ìṣẹ́jú pé ọ̀sọ̀ fásàrà ẹ̀ nílò ń wò. Kábíyèsí Ọlọ́run. Ẹ wojọ́ ọ̀gá mi tí jọ́lọ̀ tí ó mú Àbáṣà, tí ó pa Àbáṣà. Ẹ mọye ológun bàtálíọ̀nù tí ń bẹ lásòrò ọ̀gbìn. Gbogbo tí a máa fi kàyàn láti máa dó tó. Gbogbo tí a fi máa wòyàn nínú gíláàsì. Gbogbo tí a fi máa wòyàn nínú kámẹ́rà pé ní báyìí ń bọ̀ ṣé wọ́n rí kúnjọ́ náà. Bàtálíọ̀nù sọ́jà, bàtálíọ̀nù DSS àtọlọ́pàá. Ọ̀gá mi tí jọ́ lọ́hùn níjọ́ tí àsìkò Àbáṣà pé ó sì mú oníkọ́ máa bọ̀ lọ́dọ̀. Àbáṣà kú apá fáìlì ẹ̀ dé níwájú Ọlọ́run. Ọjọ́ kan ń bọ̀ gbogbo wa yìí náà láàmì kanlẹ̀ yìí. Ẹ̀yọ́ kan yàtọ̀ síra wọn ni. A lè jọ kúnjọ́ kan náà nítorí wípé ẹ̀ẹ̀kan náà kọ́ la wáyé. Bá a bá wo déètì gbogbo àwa tá a wà nínú bíi kò sí déètì kankan tó bára wọn. Ẹ bá bí ẹnìkan ní 1930, wọ́n bẹ̀ nìkan 1940. Wọ́n bí ẹnìkan ní 1970, wọ́n bẹ̀ nìkan 1980. Déètì ó sì yàtọ̀ fúnra wọn. Iná ni kú fi máa yàtọ̀. Ṣùgbọ́n gbogbo wa la jọ wà nú mọ́tò. Mọ́tò ni ilé ayé tá a wà yìí. Ó wá dàbí ẹni pé à ń rìnrìn àjò. Àwa ń sọ̀kan sọ méjì. Ọ̀rọ̀ tí a dùn mọ́ kálukú. Ẹnìkan wá dé dágbére fọ́lọ̀. Òun fẹ́ lọ ṣàdúà. Kóun sì tọrọ gbogbo ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́mọ́kà ó dé. Ńgbà Ọlọ́run ṣe é. Ó wá pé gbogbo àwọn èèyàn káàbọ̀ olówó ni tó bá travel tó bá dé bá wọn. Ẹni tí ó ra pẹ̀fíìmù fún, ẹni tí ó ra bàtà fún, ẹni tí ó ra gbogbo nǹkan fún, ẹni tó lawọ́ ni. Gbogbo àwọn èèyàn rẹ̀ wá kí wọ́n wá pọ̀. Ó wá sọ fún wọn pé ẹ ṣé pẹ̀lẹ́ o, òun ó kú ńjọ́ 15 òní. Wọ́n wo ra wọn, wọ́n rẹ́rìn pé ọ̀rọ̀ owó wá ní bàbá ìsọ̀. Wọ́n ní abẹ́rù pé òun ń ṣeré ni. Ọba sí briefcase ẹ̀ pa. Ọba gbéwèé, ọba gbé jáde. Ó gbéwèé hospital jáde. Ó ní ìjọ báyìí ni wọ́n sọ fún òun ó kú lọ́sibítù. Ìyàwó lọ́kọ́kọ́ bú ẹkún pé orí wọn o.
ta ni ọmọ ṣe bí yín o níbo lòun ti fẹ́ rọ́kọ níjọ́ tóun ti fẹ́ ẹnìkan ògbórí ìhun rí òun ọmọ bí ṣe rí òun ọmọ bí yàtọ̀ ìwọ nìkan ló gorí ìhun rí gbogbo ọmọ tó ń bí ìwọ ló ń bí fún ta ni ọmọ aṣọkọ òun ayé òun o. Bàbá rẹ̀ ní òun ló yẹ kó kú kí ìwọ dúró láyé ìwọ ṣe á kú táwọn wà láàyè kó tó dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún bọ́yá àwọn ó kú ṣáájú rẹ̀ ó ní ìyá àwọn ó ní bàbá àwọn àti ìyá àwọn kí ló dé wọ́n ní mẹ́wàá dé ọ̀ṣọ́ àwọn lọ jẹ́ báwọn bá ń lọ lásán táwọn bá ń rìn lọ lásán wọn ní ìyá mílíọ̀nìà bàbá mílíọ̀nìà ní lọ à ń lẹ́lòmíì títí wọ́n fún àwọn ní pọ́n méjì tẹ́lẹ̀ wọ́n lọ sọ di 1000 odidi pé ìyá eléyìn olówó mọ̀ ní olówó mọ̀ lọ́mọ rẹ̀ kí lẹ́ lè fún nígbà òun ṣe bẹ́ẹ̀ dé njó ní èèyàn bíi méjì lọ́wọ́ ara mọ́tò bóun sóun mọ̀ wọ́n rí ṣé bí wọ́n lọ́mọ gbogbo wọn táwọn bá tún wá ń ṣe bẹ́ẹ̀ dé ńbò làwọn ó ti máa rírú èèyàn ó wò yẹ ẹ̀ ó mi rí àti bàbá ẹ̀ ọmọ ẹ̀ bá bú ẹkún dádì àjọ sọ́bà yìí tó ń sọ pé tóun bá tó ẹ sọ promise òun pé tóun bá ti jáde bóun bá ti jáde báyìí òun lọ sí Amẹ́ríkà lọ parí ẹ̀kọ́ òun tóun sọ pé ẹ̀kọ́ nípa àwọn tí ń wa bàálù lòun fẹ́ lọ fún tẹ́ni lamẹ́ríkà lòun ó ti ṣe bàbá wo lòun ó lọ ké bá tóun ó gbowó lọ́wọ́ ẹ̀ tí ó mú òun lọ bí òun ó ti kẹ́kọ̀ọ́ bàálù ọmọ rẹ̀ obìnrin dé ọmọ ẹ̀ náà bá gbára dálẹ̀ gbàá ó níyàwó á jẹun gbé báyìí ó ní bàbá àwọn tó jẹ́ pé ọlá yín lọ́kọ ọ̀hún wò mọ́ òun la èèyàn líle lọ́kọ ọ̀hún ọkọ ọ̀hún ọ̀gbọ́wọ́ òkè sí òun rí tóun bá sọ fún pé sọ ọmọrú ọmọ ẹni tóun jẹ́ ẹ̀wọ̀n ló máa kú sí ìjọ kan tó múra tó fẹ́ bòǹjà lásán tóun ti sọ bẹ́ẹ̀ fún tẹ́ ẹ pé tẹ́ ẹ wọ́ọ̀nù ẹ̀ látijọ́ náà ni ò ti dánrú ẹ̀ wò mọ́ ó ní bàbá àwọn ẹ ṣàánú òun ẹ má jáyé wọn bàjẹ́ ó wá dìde ó jókòó ó fẹ̀yìntì ó dìde níbi wọ́n ti ń bá a sọ̀rọ̀ ó wá wojú gbogbo wọn lọ ó wojú gbogbo wọn lọ ó wojú bàbá oníbàbá. ó ní bàbá àwọn ẹkú ọ̀rọ̀ ọmọ ó ní ìyá àwọn ẹkú ọ̀rọ̀ ọmọ ó ní ìyàwó òun ó ní ẹkú ọ̀rọ̀ ọlọ́mọ àwọn ọlẹ́ẹ̀kú